A kí wa kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí a bá ti ní àǹfààní láti máa gbọ́ wá fún ti òní. A sì tún kí wa káàbọ̀ sí orí ìkànnì àròjọ bàbá Kẹ́hìndé TV, níbi tí a ti máa ń mú wá sí etí ìgbọ́ yín àwọn ìròyìn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan lédè Yorùbá pọ́nbélé. Adéṣọlá lèmi jẹ́, ẹyinjú Olódùmarè tí ó ṣe kìkì gún. Ǹjẹ́ síwájú kí ẹ tó gbọ́ àwọn ìròyìn náà, ẹ gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Zamfara ti gbóríyìn fún àjọ DSS. Orílẹ̀-èdè Nàìjíríà ti dájọ́ ìdìbò tuntun lẹ́yìn tí wọ́n yan ìjọba fìdíhẹẹ́. Wọ́n ti gbé ìdájọ́ ikú kalẹ̀ fún ọmọ orígun orílẹ̀-èdè kan tó pààyàn ní ìpínlẹ̀ Bauchi. Ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀daràn kan tó ń ta ẹ̀yà ara ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn eré ìdárayá. Orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti gbàlejò ìdíje Commonwealth ní ọdún 2030. Àjọ UEFA ti pe òṣìṣẹ́ ikọ̀ Atletico Madrid kan lẹ́jọ́. Ǹjẹ́ ní báyìí, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Zamfara ti gbóríyìn fún àjọ DSS látàrí bí wọ́n ṣe fi kélé òfin gbé àwọn ènìyàn kan tí wọ́n kó ohun ìjà olóró lọ fún àwọn agbébọn ní ìpínlẹ̀ Kwara. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Zamfara wọ̀nyí ni wọ́n ti gbé oríyìn tó pọ̀ fún àwọn àjọ DSS látàrí àṣeyọrí wọn lórí àwọn agbésùnmọ̀mí jákèjádò ìpínlẹ̀ náà. Wọ́n ní inú àwọn dùn pẹ̀lú bí àjọ DSS ṣe fi kélé òfin gbé àwọn agbébọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní òpópónà Fùtáù sí Gusau láìpẹ́ yìí. A rí gbọ́ wípé àwọn ọ̀daràn wọ̀nyí ni wọ́n ti rí mú lásìkò tí wọ́n kó ohun ìjà olóró lọ fún àwọn agbébọn ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ Kwara. Iṣẹ́ takuntakun tí àwọn DSS wọ̀nyí ṣe ló ti mú ìbẹ̀rùbojo bá àwọn agbébọn wọ̀nyí, tí ó sì tún dá àlàáfíà padà sáàárín ìlú. Ìṣẹ̀lẹ̀ náà ló ti ṣẹlẹ̀ tí ó sì ń ṣe ìkìlọ̀ tó lágbára fún àwọn ikọ̀ agbésùnmọ̀mí jákèjádò ìpínlẹ̀ náà nípa wípé àwọn àjọ DSS àti àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn tí wọ́n parapọ̀ láti kojú ìjà sí àwọn agbébọn wọ̀nyí ni wọn kò dáwọ́ iṣẹ́ dúró rárá, tí a sì ń gbà ládùúrà fún wọn wípé Ọlọ́run yóò mú wọn borí. Àjọ DSS sọ pé yàtọ̀ sí ìbọn AK-47 márùn-ún tí àwọn gbà lọ́wọ́ àwọn agbébọn wọ̀nyí, àwọn tún gba àwọn ohun ìjà olóró mìíràn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí 35 round live ammunition àti walkie-talkie 10 pẹ̀lú owó tó lé ní 156,000 naira tí ó jẹ́ owó náírà orílẹ̀-èdè yìí. Wọ́n ní iṣẹ́ ń tẹ̀síwájú láti máa dojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Orílẹ̀-èdè Nepal ti dájọ́ ìdìbò tuntun lẹ́yìn tí wọ́n yan ìjọba fìdíhẹẹ́. Gẹ́gẹ́ bí ìdàrúdàpọ̀ tó wáyé ní ilé ìjọba orílẹ̀-èdè náà, Prime Minister orílẹ̀-èdè náà tẹ́lẹ̀ KP Sharma ti yan adájọ́ àgbà tẹ́lẹ̀ lórílẹ̀-èdè náà Sushila Kariki gẹ́gẹ́ bí ìjọba fìdíhẹẹ́, tí wọ́n sì tún gbọ́ lọ́jọ́ 5 oṣù kẹta ọdún tó ń bọ̀ fún ìdìbò tuntun. Nínú ọ̀rọ̀ kan tí wọ́n fi léde ní ọjọ́ Jímọ̀, iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè náà ti jẹ́rìí sí yíyan sípò adájọ́ àgbà lórílẹ̀-èdè náà gẹ́gẹ́ bí adarí ìjọba fìdíhẹẹ́ lórílẹ̀-èdè Nepal. Sushila Kariki yìí yóò máa wà gẹ́gẹ́ bí Prime Minister fìdíhẹẹ́ títí di ọdún 2026. Ìkéde yìí wáyé látàrí ìṣẹ̀lẹ̀ kan tó kálékáko lórí ìwọ́de láti tako ìwà ìbàjẹ́ àti àjẹbánu àwọn olóṣèlú orílẹ̀-èdè náà, eléyìí tí Gen Z léwájú rẹ̀ tó sì ṣe sábàbí kíkọ̀wé fipò sílẹ̀ Prime Minister tẹ́lẹ̀ lórílẹ̀-èdè náà. Gẹ́gẹ́ bí ìròyìn kan tó léde, wọ́n ní ààrẹ náà ti tú ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè náà ká, tí ó sì kéde ọjọ́ 5 oṣù kẹta ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìdìbò tuntun. Wọ́n ti yan Kariki lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n ṣe ìdúnàdúrà láàrin àwọn ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè náà. Olórí ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè náà, Ashok Raj, àti àwọn adarí ìwọ́de náà
ni wọ́n ti jọ sọ àsọpọ̀ lórí ìtẹ̀síwájú orílẹ̀-èdè Nepal. Wọ́n ti gbé ìdájọ́ ikú kalẹ̀ fún ọmọ ogun orílẹ̀-èdè yìí kan tó ṣekú pààyàn ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n ti ṣe ìdájọ́ ikú fún ọmọ ogun orílẹ̀-èdè yìí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Lukman Musa pé kí wọ́n lọ yẹgi fún un títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ara rẹ̀ látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó ṣekú pa awakọ̀ kẹ̀kẹ́ márúwá kan ọ̀gbẹ́ni Abdulrahman Isa ní Azare ní ìpínlẹ̀ Bauchi. Wọ́n gbé ìdájọ́ ikú náà kalẹ̀ ní ọjọ́bọ̀ Thursday ọjọ́ 18 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí látẹnu Brigadier General ti Division kẹta kóòtù ilé-iṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí tó kalẹ̀ sí ìlú Jos ní ìpínlẹ̀ Plateau. Ìdájọ́ náà dálé lórí àìlẹ́kọ̀ọ́ tó àti ìwà ọ̀daràn tó tako òfin ọmọ ogun orílẹ̀-èdè yìí. Wọ́n ní Musa jẹ̀bi ẹ̀sùn náà tí wọ́n fi kàn án tí ń ṣe alábala mẹ́ta. Wọ́n ní àìkójú òṣùwọ̀n gẹ́gẹ́ bí ọmọ ogun pẹ̀lú ìwà ìbàjẹ́, ìpànìyàn àti gbígbé ohun ìjà ogun lọ́nà tí ó tọ́. Lásìkò tí wọ́n ń ṣègbẹ́jọ́ náà, ajẹ́rìí tako Musa ní ilé ẹjọ́ náà fi àwọn ẹ̀rí tó dájú hàn lórí ìpànìyàn náà tí Musa ṣe pẹ̀lú bí ó ṣe parọ́ mọ́ ẹnìkan tí wọ́n pè orúkọ rẹ̀ ní ọba pé òun ló gbé orí òkú náà lọ sí ilé rẹ̀. Nígbà tí ìwádìí fìdí hàn wípé Musa gbé òkú arákùnrin náà sínú sáàkì kan tí ó sì lọ jù sí agbègbè kan láàrin abúlé Shira àti Yada ní ìpínlẹ̀ Bauchi. Brigadier General Bello sọ wípé Musa jẹ̀bi ẹ̀sùn náà tí wọ́n fi kàn tí ó sì gbọ́dọ̀ jìyà gẹ́gẹ́ bí ó ṣe wà nínú òfin. Ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀daràn kan tó ń ta ẹ̀yà ara ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti mú àwọn afurasí afiniṣètùtù ọ̀la kan pẹ̀lú ọkọ̀ bọ́ọ̀sì tí wọ́n gbé báàgì kan tí ó kún fún ẹ̀yà ara ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ kan tí wọ́n buwọ́ lù láti ọ́fíìsì ẹni tí ń ṣe kọ̀mọ́dà àti olùbáraàlú sọ̀rọ̀, Adéwálé Òsínfẹ̀sọ ló ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé fífi kélé òfin bí àwọn ọ̀daràn náà ló wáyé ní ọjọ́rú Wednesday ní òpópónà Ògbómọ̀ṣọ́ sí ìlú Ìṣẹ́yìn. Wọ́n ní lásìkò tí wọ́n ṣe àyẹ̀wò àwọn ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú òpópónà náà ni wọ́n ti rí ọkọ̀ bọ́ọ̀sì funfun akérò kan tí ọ̀kan lára àwọn èrò ọkọ̀ náà sì gbé báàgì kan tó kún fún ẹ̀yà ara ènìyàn nígbà tí nọ́mbà ọkọ̀ náà jẹ́ FC551 IRG. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ, kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni Fẹ́mi Haruna sọ̀rọ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà wípé kí gbogbo ẹ̀ṣọ́ aláàbò wà ní ojú alákànfin ṣọ́rí, kí àwọn olùgbé agbègbè náà sì máa sun oorun àsùnpara, kí wọ́n sì máa tètè ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó lórí àwọn ìwà tàbí ìrìn tó bá mú ìfura lọ́wọ́ ní kíákíá. Wá sọ síwájú sí wípé pẹ̀lú ìrànlọ́wọ́ àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ará ìlú, ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò fi dúró déédéé. Onírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí náà tún ṣẹlẹ̀ ní òpópónà márosẹ̀ Èkó sí ìlú Ìbàdàn nígbà tí wọ́n fi kélé òfin gbé àwọn ènìyàn kan pẹ̀lú bọ́ọ̀sì Toyota tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ìbọn àti ọta sínú ọkọ̀ náà. Kí Ọlọ́run ọba kó máa ṣọ́ wa. Ìròyìn eré ìdárayá. Orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti gbàlejò ìdíje Commonwealth ní ọdún 2030. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti pinnu láti gbàlejò ìdíje eré ìdárayá ti Commonwealth tó bá di ọdún 2030. Gẹ́gẹ́ bí ó ṣe rọ àwọn tó ń ṣàkóso ìdíje náà láti darí rẹ̀ wá sí ilẹ̀ adúláwọ̀ fún ìgbà àkọ́kọ́ nínú ìtàn. Nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ààrẹ, ẹni tí í ṣe adarí àwọn òṣìṣẹ́ Fẹ́mi Gbàjàbíàmílà ń kí àwọn aṣojú náà káàbọ̀ sí iléeṣẹ́ ààrẹ ní ìlú Àbújá, léyìí tí wọ́n ní Darren Hall léwájú wọn.
ní ọjọ́bọ̀ Thursday, Fẹ́mi Gbàjàbíàmílà sọ pé ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní òun lérò wípé àwọn àlejò náà gbádùn ara wọn gẹ́gẹ́ bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe pa láṣẹ fún òun láti ṣàmójútó tó péye fún àwọn àlejò náà. Gbàjàbíàmílà tún fìdí rẹ̀ múlẹ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́ lu lẹ́tà kan láti ṣègbèlẹ́yìn èròǹgbà ìjọba lórí pípèsè àwọn ohun àmúyẹ sílẹ̀ fún ìdíje náà. Ó ní a ti ṣetán tí a ti tún fojú sọ́nà láti gbàlejò ìdíje náà pẹ̀lú bó ṣe jẹ́ wípé ó ti pẹ́ tí ìdíje Commonwealth náà ti wáyé ní ilẹ̀ adúláwọ̀ tí a sì ti pinnu láti lè jẹ́ kó wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà. Adarí òṣìṣẹ́ náà ṣàlàyé lórí pàtàkì eré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìjọba orílẹ̀-èdè yìí ti ṣetán láti gbàlejò ìdíje Commonwealth tó bá di ọdún 2030. Ǹjẹ́ ò ní rí jù báyìí lọ fún ti òní? Kí a tó wá mú ìròyìn náà wá sópin, ẹ jẹ́ ká gbọ́ àwọn tí ń ṣe kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Zamfara ti gbóríyìn fún àjọ DSS. Orílẹ̀-èdè Nepal ti dájọ́ ìdìbò tuntun lẹ́yìn tí wọ́n yan ìjọba fìdíhẹ. Wọ́n ti gbé ìdájọ́ ikú kalẹ̀ fún ọmọ ogun ilẹ̀ yìí kan tó pààyàn ní ìpínlẹ̀ Bauchi. Ọwọ́ àwọn agbófinró ti tẹ ọ̀daràn kan tó ń ta ẹ̀yà ara ènìyàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìròyìn eré ìdárayá. Orílẹ̀-èdè Nàìjíríà ti ṣetán láti gbàlejò ìdíje Commonwealth ní ọdún 2030. Àjọ UEFA pe òṣìṣẹ́ Atletico kan lẹ́jọ́. Báyìí ni ìròyìn náà ṣe lọ fún ti òní. Títí di ìgbà míì tí a tún máa mú àkótún ìròyìn wá sí etí ìgbọ̀nyín. Ẹ má gbàgbé láti subscribe sí orí ìkànnì Àròlé Baba 1010 TV wa, kẹ́sì máa bá wa pín àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Adéṣọlá lèmi jẹ́ lẹ́ẹ̀kan sí ẹ̀yin bí Olódùmarè tí yóò ṣe fi dùn. Ǹjẹ́ títí di àkókò mi tí a tún máa pàdé, a kí wa wípé ká fi lè pàdé o.